mi solo sí, mi solo sí. My lord. Hey, I call it the coffee Larry. What do I do to make you love me? When sorry seems to be the àṣírí ìfẹ́ ìkọ̀kọ̀ ó ti tú lẹ́ẹ̀rín Ayọ̀ Ọláìyá àti Fisayo ABEBI. Ìròyìn tí ó ń lọ sókè sódò nìyí o. Kí ló ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín àwọn méjèèjì yìí? Àwọn ọkùnrin méjèèjì tí wọ́n ń ṣe fíìmù Yorùbá tí orúkọ wọn ń jẹ́ Ayọ̀ Ọláìyá àti Fisayo ABEBI. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ wípé ìfẹ́ ìkọ̀kọ̀ ó wà lẹ́ẹ̀rín Ayọ̀ Ọláìyá àti Fisayo ABEBI, ṣùgbọ́n àwọn èèyàn ò tí ì fìdí rẹ̀ múlẹ̀ o, àfìgbà tí Ayọ̀ Ọláìyá tí ó padà wá jáde tí ó sọ nǹkan kan síta kí a tó máa sọ nǹkan tí Ayọ̀ Ọláìyá tí ó sọ ká tó máa sọ fún yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé Ayọ̀ Ọláìyá ó ti jáde lọ sọ ọ́ ní orí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ti kọ síbẹ̀ wípé ó ní Fisayo ABEBI, ó ní I will always love you. Ayọ̀ Ọláìyá ló kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ báyìí o. Ó kọ síbẹ̀ wípé ó ní òun ó máa nífẹ̀ẹ́ Fisayo ABEBI lọ ní títí láéláé. Èyí ló jẹ́ kí àwọn èèyàn sọ wípé ìfẹ́ ìkọ̀kọ̀ wọn kò tiẹ̀ fi pamọ́ mọ́. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà, ẹ má jà o.